láti àjọ MOPKE fún àwọn àgbà wa. Kí ni àwọn ìdí tí ìwà pálapàla fi ń ṣẹlẹ̀ sí àwọn àgbàlagbà wa? Kí ló dé tó jẹ́ pé àwọn olùtọ́jú wọn máa ń wu irú ìwà báyìí sí àwọn àgbàlagbà wa nígbà kan tàbí òmíràn? Ìdí kìíní ni wàhálà tí olùtọ́jú bá ń ṣe. Tí wàhálà yẹn bá pọ̀ ju bí ó ṣe yẹ lọ, ní ọ̀pọ̀ ìgbà ni irú olùtọ́jú yìí máa ń jẹ́ ọmọ. Bí wàhálà bá pọ̀ jù fún ọmọ yìí, ó ṣeé ṣe kí ìwà pálapàla bẹ̀rẹ̀ sí í jẹyọ látàrí irú wàhálà yìí. Àwọn ìgbà mìíràn máa ń wà tí ó jẹ́ wípé láàárín ọmọ mẹ́rin, márùn-ún tàbí mẹ́fà, ọ̀kan ṣoṣo nínú wọn nìkan ni ó ń tọ́jú àwọn òbí wọn. Òun nìkan ló ń gbárùkù ti bí ọjọ́ alẹ́ àwọn òbí rẹ̀ ṣe máa ní àlàáfíà àti ìlera. Eléyìí burú jáì. A sì rí irú ẹ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí ó jẹ́ wípé ẹnìkan péré, onìkan ṣo ni ó ń tọ́jú àwọn òbí ẹ̀, onìkan ló ń lọ ń wò wọ́n ní gbogbo ìgbà. A fi sùúrù o. Ní ọ̀pọ̀ ìgbà, ìjà láàárín àwọn ọmọ tàbí èdè àìyedè tàtẹ̀yìnwá láàárín wọn ló máa ń ṣokùnfà irú èyí. Ẹ̀yin àgbà, ìyẹn òbí wa tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí, ẹ gbọ́dọ̀ mọ̀ pé irú ọ̀rọ̀ tí ó ta kókó yìí bíi àìnírẹ́pọ̀, ìpatì láàárín àwọn ọmọ, ó gbọ́dọ̀ níyanjú fún ìlera tí ó pé. A gbọ́dọ̀ tiraka pẹ̀lú oore ọ̀fẹ́ tí a ní láti yanjú rẹ̀, torí pé egbò ọkàn ni ó jẹ́ fún yín. Àfàìmọ̀ kí ó má di egbò àdá àjínà. Wọ́n ní àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé o. Ẹ wá ìrànlọ́wọ́ lọ lórí ọ̀rọ̀ yìí. A nílò kí a pe olórí ẹbí tàbí ẹni tí ọ̀rọ̀ yìí kàn tí wọ́n bu ìkún. Eléyìí má jẹ́ ẹ̀ẹ̀kan ṣoṣo tàbí ẹ̀ẹ̀mejì o. Ó gba sùúrù, ó gba ìdáríjì, ó gba àdúrà. A ò pè yín lọ́mọdé o, ṣùgbọ́n ìrírí ti fi hàn wípé agbára òbí nìkan lè má ka irú àwọn ọ̀rọ̀ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí wà nínú abala ètò wa tí ẹ ó rí lórí ẹ̀rọ abániṣe wa. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ òǹtẹ̀ tí a fi kọ́ orí ètò yìí, yóò sì gbé yín lọ síbi tí ẹ ó ti gbọ́ abala ètò yìí pàtó lókùnkúndùn. Àjíǹde ara máa jẹ́ o.